Káàsán gbogbo lé sí wà lókè látòrí Oduduwa TV radio. Ẹ jọ̀ọ́ a ní ọ̀rọ̀ pàtàkì tá fẹ́ bá yín sọ nípa ọ̀rọ̀ ti ẹ̀sìn. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lajú wa. Ọ̀rọ̀ tí ó wà lórí tó wà lókè tẹ́ ń wò yìí, ẹ jẹ́ kí n sáré sọ fún yín ní èdè Yorùbá láti kọ. Wọ́n kọ síbẹ̀ ní orúkọ Baba, Ọmọ àti afagilé ẹ̀mí mímọ́. A wá fi voodoo mímọ́ síbẹ̀. Àwọn kan máa kọ́kọ́ rí ọ̀rọ̀ yẹn máa ní ṣé èdì mú arákùnrin ni, ṣé kí ló dé tó ṣe ń yọ fagilé ẹ̀mí mímọ́ kíníkan. Ẹ jẹ́ ká ṣàlàyé, ẹ farabalẹ̀, ẹ jẹ́ á ṣàlàyé fún yín. Kí ni ìtumọ̀ ẹ̀mí ní èdè Gẹ̀ẹ́sì? Ìtumọ̀ ẹ̀ ní spirit, àbí? Kí ni ìtumọ̀ ẹ̀mí ní èdè Dahomey? Voodoo làwọn pè ní èdè Dahomey. Ntí àwọn ẹlẹ́sìn tí wọ́n wá ṣe, wọ́n sọ gbogbo ìṣẹ̀ṣe wa, wọ́n sọ di voodoo. Pé voodoo là ń ṣe tá bá ti ń ṣe ẹ̀sìn wa. Pé irọ́ à ń ṣe tọ́lọ́run. Àmọ́ orúkọ kan náà ni kíní wà fún. Ẹ̀mí, voodoo, spirit. Ìkan náà ni gbogbo ẹ̀, ìtumọ̀ gbogbo ẹ̀. Àmọ́ ṣe rí pé wọ́n á fi ọ̀rọ̀ èdè tiwọn, gbígbà wọ́n gbé èdè tiwọn sókè lórí ju tiwa ni. Wọ́n gbé sókè ju tiwa lọ. Wọ́n dẹ̀ wá nípa ká kẹ́yìn sí tiwa. Ẹ jẹ́ ká lajú wa. Ẹ jẹ́ á lajú wa. Nínú fọ́nrán yẹn máa rí bí tí a bá ti fi ìtumọ̀ ẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì, ìtumọ̀ spirit. A máa fi ibi ìtumọ̀ ẹ̀ sí èdè nínú orúkọ láti ẹ̀mí sí kí ló ń pè spirit. Ẹ máa rí nínú fọ́nrán yìí. Bá ṣe ń rí ètò ẹ bá máa pín. Ẹ jẹ́ ká lajú wa o. Wọ́n ti bo ojú wa, ó ti wá tó báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ẹ̀sìn, kẹ́ lọ ka ọ̀rọ̀ tí mò ń sọ, ẹ lọ gbé yẹ̀wò. Mo fẹ́ kẹ́ lọ gbé Bíbélì yín kẹ́ gbé yẹ̀wò, kẹ́ wá mú àwọn ìtumọ̀ tí mo sọ yẹn. Ẹ rí pé bákan náà ló máa rí. Ẹ jẹ́ á lajú wa. Ẹ fi sínú Google Translate, ẹ̀yin mo máa fi kíní kan hàn yín nínú Google Translate. Tẹ́ bá kọ spirit ní èdè Gẹ̀ẹ́sì, á gbé ẹ̀mí jáde fún yín. N tó máa gbé jáde fún yín nìyẹn. Wọ́n ti bọ̀ wá lójú tó o. Gbogbo ọmọ káàárọ̀ jẹ́ ká lajú wa o. Wọ́n ti fi ẹ̀sìn bọ̀ wá lójú pẹ̀lú irọ́ pabambari irọ́ náà fi bọ̀ wá lójú. Ẹ jẹ́ ká lajú wa. Ǹjẹ́ mọ ẹ̀sìn tẹ́yìn sí nígbà tó ń purọ́ fún yín lórí irú nǹkan báyìí? Nǹkan tó ṣe pàtàkì nínú nǹkan tẹ́ nígbàgbọ́ nú ẹ̀. Ìyẹn ni a fi kí a ní ká fi wá tọ́ ṣíṣí gbogbo ojú wa, ká la ojú wa. Ẹ jẹ́ ká lajú wa. Ẹ jọ̀ọ́, season 1 ló ń kí látòrí Oduduwa TV radio. Tẹ́ bá ṣe ń rí ètò yìí, ẹ bá wa máa pín. Ó ṣe pàtàkì kí gbogbo ọmọ káàárọ̀ jẹ́ pátápátá kí wọ́n gbọ́ pa nǹkan tá à ń sọ yìí. Ẹ bá wa pín fún àwọn èèyàn wa àsìkò tó ká sọjí. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Season 1 ló ń kí látòrí Oduduwa TV radio. Àròjì bá lọ àti máa padà wá láìpẹ́. Ẹ ṣeun. Ó dìgbà kan náà. Ó dàbọ̀.